tíra tó wà láfì àáfàá kan ló kọ tíra náà èyí tí ànábì Ìsá ó lò nígbà tó bá dé. wọn náà máa bọ̀. ẹgbẹ́ ọkọ náà tóbi jàmá. aláàjì kan náà rògbìn ayé ní. barakallahu fik barakallahu fik. inna aradna al-amanata ala as-samawati wal-ardi wal-jibali. فأبينا يحملنا وأشفقنا منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا الله إنه كان ظلوما جهولا. ẹgbẹ́ orúkọ ọlọ́run tóbi kí n gbọ́ jàmá. ẹ̀rí tíra tí ànábì Ìsá ó lò bọ́ bá dé àáfàá kan ló wà láfi tíra náà àáfàá kan ló kọ́ ọkọ̀ tíra yìí fún odidi 50 ọdún. ó wá gbélé ọmọ akéwù rẹ̀ lọ́wọ́ ìránṣẹ́ wa bá àáfàá náà ń gbọ́ ọkọ̀ tíra náà tán ó wá gbé lọ́mọ akéwù rẹ̀ lọ́wọ́ pé kó lọ gbé sọ sínú owó òkun. iṣẹ́ tó ṣe 50 ọdún ó di inú àpótí ńlá kan ó dè mọ́bẹ̀ ó fi kọ́kọ́rọ́ sí lẹ́nu ó wá gbé fún ọmọ akéwù rẹ̀ kó gbé lọ sọ sínú owó òkun. ọmọ akéwù bẹ̀rẹ̀ sí í béèrè lọ́wọ́ àfáà èyí ti jẹ́ bẹ́ẹ̀ ní ká gbé lọ bú òkun yìí wàhálà àti iye ọdún yìí tẹ̀ ń ṣe àbà ó ti wá di ń tá lọ rèé gbé sọ sínú omi ibi tí mo wíwù ní ká ẹ gbé lọ. wọ́n ti bìrì ìlú aminullahi fina wa ruhul qudusi laysa lahu kifa'un wa ruhul qudusi laysa lahu kifa'un. ọmọ akéwà rówó pé iṣẹ́ tá a fà yìí ṣe ní 50 ọdún àwọn ò ní lè ṣerú tí ń wí yìí. ó gbé tíra yìí ó gbé lọ ilé rẹ̀ ó lọ́ọ́ gbà kó ti sílé. àfa wa béèrè pé o ti gbé sọ́ọ́bẹ̀ ó ní mo ti gbé sọ́ọ́bẹ̀. o ti gbé sọ́ọ́bẹ̀ kí làmì tó rí ó lóun ọ̀rá mi kankan. ó gbé náà ló dẹ̀ jù sínú odò ọ̀rá mi kankan ó lóun ọ̀rá mi. àfa ní ilé rẹ̀ ló gbé kinní yìí lọ. ilé rẹ̀ ló gbé lọ. wàlúùlọ́rẹ̀ gbé nù lé ibi mọ́ ọ̀la màá nà. wọ́n yíyá ká wàlẹ̀ àmánà min makiri rabbina wàlá òkúté àti rọ́bàn bí kulli fadilati wàlá òkúté àti rọ́bàn bí kulli fadilati. ó ní ò ní àmánà. ntọ́ o gbé pamọ́ lọ rẹ̀ gbé sọ sínú omi tí mo ní o gbé sọ sí. ọmọ kí wá rí pa àfa àti rí iná rí wọn sọba lọ gbé àpótí n ò dé tí òkun tí ó ju àpótí yìí ó ní àfa iṣẹ́ tá àfa ṣe 50 ọdún ló ní gbé sọ nú omi kò sí nǹkan kan ọba gbé gbígbé tó gbé àpótí yẹn lórí tó jù ú àpótí tí mo bá gbé ń bí tí mo jù kò lè ju wájú yín ń bẹ̀ yẹn náà lọ ṣùgbọ́n àpótí yẹn ń gbọ́ jù ú atẹ́gùn gbé àpótí náà lọ síwájú tó jìnnà lórí omi nígbà tí àpótí yẹn lọ òkè tí ó máa bọ̀ ńlẹ̀ orí ọwọ́ méjì tó jáde nínú omi ọwọ́ méjèèjì náà ó sì gbá àpótí náà mú ó gbé lọ sísàlẹ̀ omi. inna aradna al-amanata ala as-samawati wal-ardi wal-jibali فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا
كان ظلوما جهولا. ó wá padà délé ó wá sọ fún àfa ntẹ́ ẹni ń gbé lọ ó ti gbé lọ ọbẹ̀ àfa ní kí làmì tó rí ó ní à bí mo kàn ju kékeré báyìí ni ṣùgbọ́n wá lọ jìnnà nítọ́ lọ jìnnà ńgbà tí ó máa darí tí ó wọnú omi mo rí ọwọ́ méjì kan tó gbà á tó gbá àpótí náà mú tó sì gbé wọnú omi lọ n ò rójú onítọ̀hún ọwọ́ ni mo rí o àfa ní Aminullahi nìyẹn tíra tó gbé wọnú omi yẹn ni ànábì Ìsá ó lò ń bọ̀ ó bá dé. lẹ́yìn náà ọlọ́run fúnra ara rẹ̀ wá ń bá wa sọ̀rọ̀. Inna aradina al-amanata ala samawati wal ardi. ọlọ́run ní agbé trust agbé kalẹ̀. ala samawati. ọlọ́run ní agbé trust fún sánmà. wal ardi. agbé fúnlẹ̀. wal jibal. agbé fún àwọn òkè ńláńlá pé kí wọ́n gba àmánà wá. فأبين أن يحملنها وأشفقن منها فأبين أن يحملنها وأشفقن منها. àti sánmà àti ilẹ̀ àtàwọn òkè wọ́n kọ́. wa ashfaqna minha. wọ́n láwọn ò lè gbà ó gbọ̀n wọ́n lẹ́mìí. wa amala al-insanu. àmánà tó já òkè láyà tó já sánmà láyà tó já ilẹ̀ láyà wa amala al-insan. wa amala al-insan. bàbá aláwa ànábì ádámà tó bá tẹ́wọ́ gbà. wa amala al-insanu. innahu kana zaluman jahulan. innahu kana zaluman jahulan. ànábì ádámà fi ignorance. àìmọ̀kànmọ̀kàn ó fi gba àmánà yìí. àmánà ńlọ́wọ́ á di wàhálà sí wa lọ́wọ́ nísìnyí. innahu kana zaluman jahulan. Allah. innahu kana zaluman jahulan. ọlọ́run ní ànábì ádámà ó ṣàbòsí fún rẹ̀ ó ṣàbòsí nítorí pé àmánà ń tókè ọ̀gbà tílé ọ̀gbà tí sámà ò lè gbà dúró ó lóun gbà á ó lọ́wọ́ di wàhálà sí wa lọ́rùn nísìnyí ẹnìkan kan bá a ṣe jókòó yẹ àtúrọ̀sì ara wa wọ́n bá dìbì ọ̀rọ̀ owó nísìnyí ojú ọ̀ yàtọ̀ wọ́n bá dìbì ọ̀rọ̀ owó. فصدق فإن حديث الصدق مكرمة. فصدق فإن حديث الصدق مكرمة. فالصدق يرضيك عند الله والهمم. àfáà kan tó nílẹ̀ aka yìí ó ní fásitì sọ òótọ́ ọ̀rọ̀ òdodo máa sọ àwọn ìparọ́ máa gbogbo ntẹ́ kọ́kọ́ kọ́ lórí ọ̀rọ̀ oníkásẹ́ẹ̀tì oníkíní rẹ́kọ̀dù táǹtì wọn irọ́ lẹ kọ́kọ́ kọ́ ń bẹ̀ irọ́ ni nọ́mbà 1 tẹ kọ́kọ́ láì ń bẹ̀ tó yẹ pé tàbá rìlíìsì kásẹ̀tì ẹ̀yin náà mọ̀ kọ́ bẹ̀ wà ń bẹ̀ bọ́bẹ̀ bá wá dé ni ọ̀bá ní dọ́wọ́ ẹ tó. Fasidiki fa inna hadisa sidiki makirumatun. nígbà táyé ò tí ì dá báyìí tí AMI ń ṣiṣẹ́ tí ọ̀rẹ́gun ń ṣiṣẹ́ tí ìyàndá ń ṣiṣẹ́ nìbàdàn iye rẹ́kọ̀dù tá a bá pa afẹ́ tẹ̀ látẹ̀jáde ẹni tó ní rẹ́kọ̀dù fúnra rẹ̀ ọ̀ sáìn ìwọ tó jẹ́lẹ́bẹ̀ sọ̀nà náà ọ̀ sáìn kò ní sí nǹkan tí ó dàrú mbẹ̀. Fasidiki fa inna hadisa
حديث الصدق مكرمة. lórí sísì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fún mi lówó ńgbà mo bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù. Allah. 1970. Allah. 1970 ni the first album tí mo kọ́kọ́ sí. Allah. sísì ni nígbà náà lọ́dọ̀ ọmọ ajé rẹ́kọ̀dù. Allah. àjọ lọ sí mi ni àjọ lọ ọbẹ̀ ni a sáìn fún gbogbo rẹ́kọ̀dù tí a bá tẹ̀ jáde kò gbọ́dọ̀ jáde lẹ́yìn mi. Ọlọ́run kò forí jìn bàbá. Ọlọ́run kò forí jìn àsìkò náà. Àmín. Fasidiki fa inna haditha sidiki makrumatun. àfáàní sọ òótọ́ ọ̀rọ̀ nítorí pé òótọ́ ọ̀rọ̀ ìmá fúnyàn lápọ́nlé ni àpọ́nlé ní fúnyàn. فاصدق فإن حديث الصدق مكرمة. الصدق ينجيك عند الله والأمم. yóò mọ níyì lọ́dọ̀ Ọlọ́run yóò mọ níyì lọ́dọ̀ èèyàn nígbà tó bá pọ̀ òótọ́ ọ̀rọ̀ lọ. الصدق ينجيك عند الله والأمم. Masha Allah. الصدق ينجيك عند الله والأمم. ṣùgbọ́n bá ọba jó nírọ̀ èèyàn. وللكذوب حيوب إن صاحبها. àbùkù nírọ̀ máa ń fà fún yàn. وللكذوب. bó ọba ń sọ̀rọ̀ ń bì kan kódà bó bá jẹ́ pé. وللكذوب حيوب إن صاحبها. وإن تحدث صدقا كيس بالتهم. kódà kó jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ ló fẹ́ sọ gbogbo àgbáyé ti mọ̀ ọ́ lónírọ́ wọ́n kàn máa sọ ní àhàhà. وإن تحدث صدقا كيس بالتهم. ولو تحدث صدقا كيس بالتهم. wọ́n bá nìkan sọ̀rọ̀ ń jò ní mo wá ní kó wá sọ̀rọ̀ kan fún mi ó wá dúró wájú mi ó ń sọ̀rọ̀ ẹnìkan wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní aláàjì ẹ dákun torí Ọlọ́run ṣe rí ẹni tí ń bá yín sọ̀rọ̀ yìí Allah. wọ́n bá gbé nù yàrá lẹ́wà tí fi ń bá yín sọ̀rọ̀ ẹ wò tá wo torí bọ́ bá pé ẹ káàárọ̀ ilẹ̀ ti sútọ́ ẹ kéyìn ó sùn gbà náà ni o kò sí nǹkan kan tí wọ́n lè fà báyìí ayé jù pé yóò máa tẹ̀ yẹn lọ. حيوب إن صاحبها. وإن تحدث صدقا كيس بالتهم. tó lè tẹ́wà yìí mo bẹ̀ yín ọmọ ìyá mi ẹ dákun ẹ jẹ́ ká kúrò. إن هذه تذكرة. ìrántí tí mo wá ṣe fún ilé ní ó ní pé lẹ́nu sẹ́yìn ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ jẹ́ ká máa bára wa ṣe lọ́nà tí ó máa jó òótọ́ ẹ má jẹ́ ká parọ́ fúnra wa ẹ má sì jà sí àwọn átìsì tó ti lóókọ ẹ má jà sí átìsì tó ti lóókọ bọ́lọ̀ ń bá ṣe tí owó kan jàjà ya lù ọ́ lọ́wọ́ tó o sì mọ̀ pẹ́ni tó ń gbé ayé lóyún jáde kò kúkú owó ò tó nǹkan lọ́wọ́ ẹ̀ nísìn wọ́n wàá gbọ́dọ̀ lọ rè báyé lóyún pé fún 5 million. Kàmọ́rù kí wàá ní gbogbo tó ń ṣe yìí kí lọ́wọ́ kí lọ́wọ́ àkàrí ọkọ̀ kan ń ṣe wàhálà tó kàn ń làágùn lásán ni. gbowó ìyọba mi gbé tó tu èrè rìkọ́dì tó fẹ́ ṣe ó ṣe fún mi já lọ tí ẹnìkan kan ò lè gbọ́ táyì ṣe. olè ni ọ kí ni mo pè ó mi ò gbọ́ ní tí mo pè ó. Yakuluna zamanu bihi fasadun. a máa bú ìgbà pé ìgbà kan ọ̀dà ìgbà kò sígbà tí ọ̀dà. Wahum fasadu wa ma fasada zamanu. Masha Allah. Wahum fasadu wa ma fasada zamanu. bá a ṣe ń lò ó bọ̀ ń jọ̀hún bá a ṣe ń bá a bọ̀ ń jọ̀hún náà ni pé bẹ́ẹ̀ bá gbọ́ pé mi fún yàn ní kásẹ̀tì kan
mo ti lọ onítọ̀hún lọ fún mo ti worú èèyàn tó jẹ́ mo ti worú èèyàn tó bí n báyìí ti bọ́ọ̀lù lẹ́ẹ̀kan àkọlé kò lè bá ti bọ́ọ̀lù lẹ́ẹ̀kan bọ́ bá ti fọ́ǹbù náà ní ẹ̀wọ̀n máa mú nǹkan rẹ̀. nígbà mo ṣe bọ́dá tán dá à ń bá a ṣe. kò ṣe bọ́lá tán kọ̀ǹténẹ́sì ń bẹ nílé rẹ̀. kọ̀ǹténẹ́sì ń bẹ nílé rẹ̀. فسد الزمان وهم فسدوا فسد نحب زماننا ولا حيب فينا وما لزماننا حيب سوى وما لزماننا حيب سوانا وما لزماننا حيب سوانا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. tí mo ní fún yín lérò yìí nìyí mo bẹ̀ wá nítorí ìtọ́lọ́ ẹ jẹ́ ká dúró lórí òdodo ní pé èèyàn òdodo ní mú yàn jèrè nǹkan kankan ṣẹlẹ̀ ńjọ́ kan mo yẹ kí n sọ fún yín báyìí nítorí kẹ́yìn náà ó lè mọrú ẹsẹ̀ tẹ́ gbé nígbà tá à ń jẹ́lé bẹ́ẹ̀ so nà táwa náà sì ń bẹ lójú pa à ń kiri stúdíò káàkiri à ń rìkọ́ọ̀dù káàkiri fúnra wa mo rántí pé bàbá wa Alhaji Amadu Ọdẹ ẹ bá mi ṣe kúlíwò aláàkàn fún bàbá náà. bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad amin. níbi tí bàbá dáadé mo màámà níjọ́ náà mo wá rẹ́kọ̀dù kan fún wọn nígbà tá a parí ní stúdíò mo wá sọ fún bàbá pé ẹ gbà á mo kàn pé bàbá lọ́wọ́ lọ ni òpin bàbá lọ́wọ́ lọ sí stúdíò ni wọ́n sọ fún wọn kí mo ní rìkọ́dì bẹ̀ kí wọ́n wá láti wá gbọ́ wọ́n fẹ́ gbẹ́nu lọ́rọ̀ pé Alhaji ṣe ẹ máa gbé kínní lọ ni mo ní mo gbé lọ mo gbé fún yín wọ́n ní báwo lè tò mo ní kò sí ètò kankan owó níyì ńgbà náà owó níyì lásìkò ìgbà náà ńgbà náà ni wọ́n ń ta pijó ní 3,500 and something. káàsà ni wọ́n ń ta pijó 3,000 pijó tuntun tí a lè dà gr tí èsì inú rẹ̀ ọ́ máa ké kakaka. 3,500 káàsà lọ tó foríjì gbà náà. bàbá wa wo oúnjẹ náà títí pé mo lẹ wá ń tún lọ mo ní mò ń padà sí Kánò mi náà nù wọ́n ní tíkìtì tí mo fi wọ plane wá lọ́wọ́ mi wọ́n sì réètì ń wọ plane padà lọ tó wọ́n ní kí wọ́n á ní káwọn ò ṣe báyìí múna ẹ lè ṣe nǹkan kan ẹ lè ṣe nǹkan kan àárọ̀ tá a jọ kúrò ní stúdíò yẹn mo padà délé mo wẹ̀ tán mo ní tí mo bá ń padà lọ mo ní màá kan ìyàdọ̀ yín ṣọ́ọ̀bù màá kí yín bọ́lọ̀ ń fi apínyà nígbà tó di pé mo débẹ̀ láàárọ̀ bàbá wa kó owó 3,000 tó ra pijó tuntun ńgbà náà wọ́n wá kó sínú lẹ́dà kékeré báyìí wọ́n wá ní Alhaji ẹ ní bínú o pé ńgbà tí bí mo ṣe rí tíṣẹ́ yìí dáa tó wọn ò mọ nǹkan tí àti pé àní ẹ sọ iye tẹ́ ẹ bá fẹ́ gbé fún mi mo ní wọn ò gbé fún yín ẹ lọ ṣe mo fẹ́ ká yọ gbọ́rọ̀ tó wà nù ẹ̀ ni káyọ̀ mi ò ní nǹkan kan ni mo fẹ́ gbà lọ yín bàbá bẹ́ẹ̀ bá ní n tẹ́ gbà lọ mi ètè mi ọ̀ wà á bùn ẹ̀yìn bẹ̀. nǹkan tí mo fẹ́ bùn yín náà nìyí wọ́n wá gbé lẹ́dà yẹn lé mi lọ́wọ́ wàláhì mi ò yẹ lẹ́dà náà wò nígbà wọn bọ̀ sí títì tí mọ́tò tó ń gbé mi lọ sí airport tí ó gbé mi ni wọ́n padà sọ fún mi pé Alhaji ẹ dákun owó ní bẹ níbi torí bẹ́ẹ̀ ṣe fọwọ́ kọ́ yẹn owó ní bẹ ń bẹ ó kẹ́ ẹ má lọ gbàgbé ẹ lẹ́ o tọ̀ mo bọ́nu mọ́tò bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kejì tí mo ti dé Kánò ni mo tó yẹ bí mo gbé lẹ́dà náà wò wọ́n tún mo wá yẹ̀ wò nígbà wọn tún olódo owó lọ́pọ̀ tó báyìí èló ni mo pè é náà fún jàmá. 3,500.
3,000. owó mo sọ fún yín pé ńgbà náà lórí rẹ́kọ̀dù kan 6 ni wọ́n ń fún wa 6 ni wọ́n ń fún wa lórí rẹ́kọ̀dù kan kọ́bọ̀ mẹ́fà kọ́bọ̀ mẹ́fà ó là ń gbà lórí rẹ́kọ̀dù kan lórí pléètì èyí ló là ń ta pléètì ọ̀hún gbà náà tí òfin ní rí bẹ́ẹ̀. máa ń fa àlàkọ́ ìra. ẹ wá wò pé tí ayé àwọn bàbá náà bàbá lò pé sí ayé tó dáa wọ́n kọ́lé wọ́n bímọ gbogbo ohun tí wọ́n náwó sí ló dáa nígbèésí ayé wọn wọ́n sì lo ayé náà lórí ọ̀rọ̀ sísì. ẹ dákun èlé ló lẹ́yìn ń gbà nísìnyí o. máa ń fa àlàkọ́ ìra ń fa àkọ́ ìra ń jàzá. máa ń fa àlàkọ́ ìra ń fa àkọ́ ìra ń jàzá. máa ń fa àlàṣàrà ń fa ṣàrà ń jàzá. alẹ́ ní bá hùwà rẹ̀ yóò gbẹ̀san ìwà rẹ̀. ẹni bá hùwà rẹ̀ yóò gbẹ̀san ìwà rẹ̀. ẹni bá hùwà bí yóò gbẹ̀san ìwà tó kù. máa ń fa àlàkọ́ ìra ń fa àkọ́ ìra jàzá. máa ń fa àlàkọ́ ìra ń fa àkọ́ ìra jàzá. máa ń fa àlàṣàrà ń fa ṣàrà jàzá. láàmì pé gbogbo wa tá a wà ń bi lẹ́nu sẹ́yìn náà lọ́wọ́ ó pè jága àní sọ́ọ̀tì ẹ̀náwó sókè ní ìsìn wọ́n ní gbogbo gbogbo wa ká fi sọ fọ́lọ́hún ọlọ́hun ọba tó dá mi wí tiẹ̀ náà kó tó wí gbólóhùn kan ni ó wà ń bẹ̀ oníkálukú ọ̀dà akọ rẹ̀ ó yé wa báyìí. orúkọ màmá. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. èmi alhaji mohideen alhaji murtado. lórí iṣẹ́ yìí lórí iṣẹ́ àfààní. n ò ní parọ́ àní parọ́. n ò ní lu jìbìtì àní lu jìbìtì. lórí iṣẹ́ yìí lórí iṣẹ́ yìí. n ò ní gbẹ̀yìn bàtẹnìkan jẹ́ nígbà ìbátan kẹjẹ. ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́. sílẹ̀kùn àánú rẹ fún mi sílẹ̀kùn àánú rẹ fún mi. sílẹ̀kùn àánú rẹ fún mi sílẹ̀kùn àánú rẹ fún mi. sílẹ̀kùn àánú rẹ fún mi sílẹ̀kùn àánú rẹ fún mi. jẹ́mi náà jẹ́ èèyàn láyé ilé ìjọyàn láyé. ọlá fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. mo nígbàgbọ́ pé gbogbo wa nínú wa dùn àní sọ́bẹ̀ ni kì í ṣe túláàsì kọ́ ó ya ẹ̀rọra ẹ̀jẹ̀ kó wà iná dálé ọlọ́run mèrò ọkàn wa á fi ṣe ohun ìdùnnú fún wa lẹ́yìn ìgbà tó bá ṣe báyìí wọ́n yìí máa fún wa ní wọ́n tún máa fún wa ní wútúbà lé má gbà á láwìn àyè gbà á láwìn ní Ìlọrin tiwa béèyàn bá ṣe àdúrà kalẹ̀ tó bá ṣe sàárà ẹ̀ yóò fẹsẹ̀ kọ́lẹ̀ yóò wọlé. bá a ṣe pọ̀ tó yìí ṣẹ́ni pé kìtìkì báyìí lè ra ṣúgà bá a ṣe bó tébù yìí lówó máa bọ àpò tiwa náà làlàáfíà máa bò wá ìlọsíwájú máa bò wá ọlá àgbàkà bàbá yìí wájú ọlọ́run ó ṣe ohun dùnú. Allahu akbar. ẹ jẹ́ ká wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. ẹ jẹ́ ká wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. Allahu akbar kabiran walhamdulillahi kathiran. subhanallahi bukratan wa azila. Allah. a dúpẹ́ fọ́lọ́run. alhamdulillahi. ọbẹ̀ látòrí the national president ó fi dọ́dọ̀ national secretary ó fi dọ́dọ̀ the governor
ọ̀dọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ officers nínú ẹgbẹ́ yìí abelon and all members ọlọ́run kó wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ó dùn gbogbo wa nú láyé. àmín. ìbànújẹ́ ò ní tọ́ sí wa. àmín. ìbànújẹ́ ò ní tọ́ sí wa. àmín. a kí yín pé ẹ kú àlejò wa. ọlọ́run ọba ò ní jẹ́ ọtán lọ́wọ́ yín. àmín. ọlọ́run ò ní jẹ́ ọtán lọ́wọ́ yín. mo kí MC wa. ọba ẹgbẹ́ yóò sọ pé ẹ wá fowó àdúrà alẹ́ bí n bá ti gbọ́ tẹ́lẹ̀ èmi yìí sábà gbarú ẹ̀. ṣùgbọ́n ó ti ṣèyí yìí ná. mo sì rò pé n tó ń wò ní pé ń ọ̀sára ń ọ̀yọ́kùn bíi tòun. ó yẹ kí bàbá ẹ̀ ọ jẹ nǹkan kan tí ó fi sanra tí èyí ọkùn. ọlọ́run wọlé ànábì wa Muhammad. oore tọ́lọ̀ ń ṣe fún MC wa náà ọlọ́run ò ní jẹ́ ọba ọlá títóbi ànábì wa Muhammad ọlọ́run tó ní ọmọ ayọ̀gẹ́ bí ọjọ́ báyìí alámàrí rẹ̀ ò ní dàrú alámàrí rẹ̀ ò ní dàrú ọlá ṣáájú ẹ̀dá Muhammad gbogbo jama ẹ wá jẹ́ ká tẹ́wọ́ àdúrà àdúrà èyí tá a ṣe lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká fi sẹ́mi pé ara tá a bú ní gbangba ó nìyẹn kọ́ máa bá oníkálukú bẹ́ẹ̀ nínú ẹ̀mí ẹ̀. ó yé wa inna nafsa la amaratun bisu'i illa ma rahima rabbi wa ma ubari'u nafsi inna nafsa la amaratun bisu'i illa ma rahima rabbi. gbogbo gbangba ń bí ní kálukú wa láti búra. gbangba ń bí náà láti ṣàdéhùn pẹ̀lú ọlọ́run. àdúrà mi ni pé àdéhùn tá a ṣe ọlọ́run ní jẹ́ ọ̀yẹ̀ máa wà lọ́wọ́. mo náwó mi sókè mo sì fi búra. mo náwó mi sókè mo sì fi búra. pé mi ò ní ṣàbòsí fọmọlàkejì. mo náwó mi sókè mo sì fi búra. ẹgbẹ́ ta lórí náwó rẹ̀ kó wí bẹ́ẹ̀. mo náwó mi sókè mo sì fi búra. mo náwó mi sókè mo sì fi búra. pé mi ò ní sáré kọ́mpútà kí tó tàpá ìrẹsì. mo náwó mi sókè mo sì fi búra. ẹ yóò bá ní Muhammad ọlọ́run wọlé ànábì wa Muhammad. aláàjì wa alápánlá aláwo alápánlá wọ́n ní àwọn fún yín ní àwọn ní treasurer Lagos State wọ́n làwọn fún yín ní dọ́là Nàìjíríà yìí wọ́n ní aláàjì wa Abbas Akande Obesere àrètí wọn ọlọ́run ó kó wọn yọ nínú ewu láìpẹ́ yìí àwa fi ọlọ́run àfi bẹ ọlọ́run kọ́lọ́run mọ́tò jẹ́ kírú rẹ̀ kù lẹ́yìn fún wọn mọ́. àmín. wọ́n ní ẹ dákun bàbá ẹ bá wọn ṣàdúrà fún Alhaji Abbas Obesere. àmọ́ èmi ti pe Alhaji Akande Obesere náà látẹ̀kan wọ́n ti wà níbi over 2 hours gbà tán dé tọ́lọ kí bàbá wọ́n jàǹfààní fọ́tò tí irú wa ò tí ì rí so ó yẹ káwọn náà. Alhaji Obesere ọmọ bàbá ni bẹ́ẹ̀ ni wọ́n ti mọ bí wọ́n ti dì í ṣáàlà. ọlọ́run wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Alhaji Obesere nígbà yìí. Obesere Abbas ọlọ́run ọba olùsọ́lọ́ ọlọ́run ó máa ṣọ́. àmín. ọlọ́run ó máa ṣọ́. àmín. ọlọ́run ó dáàbò bò ọ́. àmín. ọlọ́run ó máa ṣọ́. àmín. ọlọ́run ó dáàbò bò ọ́. àmín. ọlá títóbi ànábì. wàbí gbá ibi sílẹ̀ ibi tàbá lọ́wọ́ tán. wàbí gbá ibi sílẹ̀ بسم الله الرحمن اللهم يا حي آمين يا قيوم آمين يا رافع آمين يا قاهر آمين يقعد من هراده ببور بكاره آمين يا من خرج آدم الجنة آمين ويا من ضر أيوب وصفاه آمين ويا من جعل داع الموسى ونجاه آمين ويا من
من رفع عيسى إلى السماء رفعه ويا من جعل يوسف في بطن الحوت وأخرجه ويا من نجا نوح قومه مما يطوفان نجحه ويا من سلم إبراهيم من نار نمرود سلمه من كل الفصع والعسن والهم والغم والضر والشر والفقر والمرض ومن كل شيء شر ومن جميع مصائب الدنيا والآخرة يا أرحم الراحمين ويا من خرج يوسف من غيابة الجب يا قادم الحسان حسان القديم يا داهم يا قيوم يا كريم حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير وأيوب نادى ربه ونعم سنيضر ونعم الراحمين فاستجبنا له وكشفنا ما به من ضر وآتيناه علو ومثله معه رحمة من عندنا والذكرى للعابدين ولا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة ولا حول ولا قوة إلا بالله gbogbo jama tó wà mí báyìí bá mi sọ pé Allahu Akbar Allahu Akbar ẹ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu Akbar bá mi wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu Akbar bá mi wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu Akbar subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillah. ajá gáàsì bánà ò bá ṣẹlẹ̀ sọ mẹ́ẹ̀dá kan. Masha Allah. àwọn èèyàn kan wà lọ́lọ́ ló mọ̀ àwọn ẹ̀dá kan wà lọ́lọ́ adi ọlọ́run adé. ajá báàsì òbẹ́sẹ̀rẹ̀ àtọ̀lọ́run ló mọ̀ àtọ̀lọ́run adi máa fi kàn ẹ́ ọba olóore. máa fi kàn ẹ́ ọba olóore. máa fi kàn ẹ́ ọba olóore. àtàyè lóyún bàbá tí jẹ́ kọ́ máa rò. máa fi kàn ẹ́ ọba olóore. jama ṣe rí àwọn ọmọ àwọn yìí bá ń pè síta. ọmọ àlùbáríkà ni wọ́n wàláì. ọmọ àlùbáríkà òun ni wọ́n gbogbo yín bẹ́ẹ̀ bá fẹ́ pe ayé lóyún ẹ máa ń tí gbà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. mo fẹ́ ṣèyàwó ọmọ mi kan ní Kánò wọ́n wá pe ayé lóyún wọ́n ní òní kọ́ wá ṣeré fún wọn. wọ́n wá ṣeré fún wọn. mo wá dáhùn mo ní owó ńlá ni wọ́n fi ń pọ̀ ọmọ yìí ẹ má jẹ́ kó ṣe wàhálà wá ọwọ́ agbọ́n tí mo wí òun fúnra rẹ̀ wá ní ẹ sọ fún bàbá pé ọ̀rọ̀ owó kúrò ní ọ̀rọ̀ tiwọn òun máa wá bá wọn ṣe tínú wọn ó sì dùn bọ́lọ̀ ń fẹ́ ó wá síbi ìyàwó náà òun fúnra rẹ̀ tún náwó ń bẹ̀ òun náà ló sì kọrin látàárọ̀ títí tílẹ̀ fi ṣú níjọ́ náà wàláyé omi bọ́ lójú mi mo rò pé kí ni mo lè ṣe fọ́mọ yìí ṣùgbọ́n láti gbà náà àwọn ọmọ mi nìyí wọ́n máa jẹ́lẹ́rìí mi a lè jókòó ní gúrùpù àdúrà tá a máa ń ṣe ká má darúkọ rẹ̀ ọmọ àlùbáríkà ni ọmọ àlùbáríkà ni ò ní parẹ́ ò ní parẹ́ jẹ́ n fún ọ náà láyò dáfíù ọlọ́run wọlé anabi Muhammad ọlọ́run wọlé àwọn àgbàlagbà yóò wọlé àwọn tí wọ́n bá ọlọ́run ṣàdéhùn páwọn ò ní rí sánmà mọ́ ọdọọdún àkìyàmà irú àwọn tí mo wí wọ̀nyí wọ́n jẹ́ àwọn àfáà ńláńlá ní Kánò wọ́n jẹ́ àwọn àfáà ńláńlá ní Màdúgùrí wọ́n jẹ́ àwọn àfáà ńláńlá ní Bíìdá ní Bauchi bẹ́ẹ̀ ni wọ́n wà ń bẹ̀ àwọn bọ́lọ̀ ń ṣàdéhùn páwọn ò ní rí sánmà mọ́ ó tún dọjú àlùkìyàmà wọ́n sì wà nù lé bẹ́ẹ̀ wọn ò sì ní sọ̀rọ̀ láàárọ̀ kílẹ̀ ó tó sú kọ́mọ̀sẹ̀ ọlọ́run wọlé àwọn kọ́wọ́ ilé tí wọ́n fún anú tí ń bẹ lọ́wọ́ wọn Kamarudin ò ní parẹ́ o ayé ò sì ní kọ́ tiẹ̀. amili nabi ilimihi. ò
ò ní parẹ́ وبالعلماء ayé ò ní kọ́ tiẹ̀ عاملين ọjọ́ tí ayé bá ń gbọ́ orin tó bá ń kọ inú wo ó sì máa dùn. وبالأولياء àṣelà ni gbogbo eléyìí ó jẹ́ fún ọ àṣelà ni ó jẹ́ fún ọ àṣelà ni ó jẹ́ fún ọ ọlá ya hayyu ya qayyum ya rafi' ya qahir iqhar man haradahu bidikari ya man kharaja adama jannati waradahu wa ya man darra ayuba wa safahu wa ya man ja'ala daha al-musa wa najahu wa ya man rafa'a isa ila as-samaa wa ya man ja'ala yunsa fi batni khut wa rajahu wa ya man naja nuha qawmahu mimma itufan najah wa ya man sallama ibrahima min nari namrud sallimhu sallim kamaruddin sallim kamaruddin sallim kamaruddin ayilum min kulli al-fasad wal husni wal amni wal ghammi durri wa sharri wal faqri wal maradi wa min kulli shari wa min jami'i masabih wal akhirah ya arhamar rahimin wa ya man kharaja yusufa min ghayabati jubbi wa sayana bil husna ya qadim al-insan izan qal qadim ya dahim ya qayyum ya karim hasbunallahu wa ni'mal wakeel wa ni'mal mawla wa ni'man nasir wa ayyub asnada rabbahu wa ni'ma sanyadur wa anta arhamar rahimin fastajabna lahu wa kashafna ma bihi min durri wa ataynahu wa lahu wa mislahu ma rahmatan min indina wa dhikra lil habidin wala hawla wala quwwata إلا بالله ولا حول ولا قوة ولا حول ولا قوة إلا بالله 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 ولا حول ولا قوة إلا بالعلي أسمع صفي الله أكبر الله أكبر إمام صفي الله أكبر الله أكبر صفي الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا سبحان ربك رب العزة عما يصفون والسلام على